ètò Miliki Express ń tẹ̀síwájú ẹ̀yin tí wà nílé. Mo lérò pé bí mo ṣe ń sọ yẹn ẹ ti ń dé fún àǹfààní tó wá wò pé ẹ̀ṣẹ̀ tí ẹ wá tọ́ TV yẹn wò pé Miliki Express bẹ̀rẹ̀ kí n má jókòó kí n má gbádùn ètò Miliki Express. Nǹkan tá à ń bára wa sọ̀rọ̀ nípa ìlénìí òun ni pé ṣé ó dá ṣé ó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ láti pé kí ọkùnrin àti obìnrin kó máa gbé pọ̀ bí lọ́kọ-láya láì tí ṣe ìgbéyàwó ní ilé ẹ̀kọ́ gíga ìyẹn campus tàbí off campus pé àti ẹ̀sìn ní ẹ̀kọ́ gíga àmọ́ ṣó lẹ́tọ̀ọ́ ká máa gbé papọ̀ lọ́kùnrin lóbìnrin ní ilé ẹ̀kọ́ gíga. Mo sọ lákọ̀ọ́kọ́ wípé àwọn àlébù tó wà níbẹ̀ òun ni pé kò ní sí àǹfààní kò yẹ ní sí àyè fún wa láti sọ pé a fẹ́ ka ìwé déédéé àbí a ti fẹ́ gbáradì fún ìdánwò tí àsìkò ìdánwò bá dé. Ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ni pé àwọn kọ̀ọ̀kan tó bá ti di pé wọ́n ti ń gbé papọ̀ tó bá jẹ́ pé èdè àìyedè wáyé láàrin ọkùnrin àti obìnrin náà ó lè fà á kó má ní àǹfààní láti lọ fún àwọn classes tó ní àmà wò pé ìrònú pé mi mọ bí bébí mi ṣe ń fi ọkọ mi ó bínú sí mi ìyàwó mi bínú sí mi ìyẹn gan mo tún máa ń bọ̀ lórí àrí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n tiẹ̀ tí ì sopọ̀ ní lọ́kọ-láya wọ́n ti máa pera wọn ní ọkọ mi ìyàwó mi ṣó lẹ́tọ̀ọ́ ṣó dáa àbí kò dáa. Mo sọ lẹ́kọ̀ọ́ pé ogun wa ti rò pé computer world la wà àti wà láyé ọ̀làjú àrí fún ọmọ 15 years old nísìnyẹn ó ń lóyún ó ń bímọ àmọ́ ṣó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́. A rí pé ewu tó wà nídìí pé ọkùnrin àti obìnrin wọ́n ń gbé papọ̀ láì jẹ́ pé wọ́n ti so wọ́n pọ̀ wọ́n ti ṣe ìgbéyàwó àlébù ibẹ̀ ó pọ̀ ní ti rẹpẹtẹ. Sọ fún wa láti bẹ̀rẹ̀ pé láyé àtijọ́ mo tún tẹnu mọ́ kí àwọn èèyàn tó wò pé àwọn tí ẹ̀fẹ́ jọ tí ẹjọ́ máa ṣe ìbáṣepọ̀ yẹn courtship kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọ-láya wọ́n ti dé èjì kan wọ́n ti kàwé wọn dójú àmì wọ́n ti ní dìgírì kan lọ́wọ́ tó ṣe wà máa wò pé òkè àtìlẹ́yìn pásìkò ti tó fún mi láti lọ́kọ tàbí láti níyàwó àmọ́ nígbà yẹn ọjọ́ orí wọn ti dé level kan wọ́n ti wà matured enough láti wò pé òkè báyìí mo yẹn fẹ́ tó lé mi báyìí ni mo fẹ́ máa gbé pẹ̀lú ọkọ mi tàbí ìyàwó mi. Àmọ́ láyé ìsìn àwọn ọ̀dọ́ làwọn wò pé after all I'm above 18 òyìnbó máa wá bẹ̀rẹ̀ mo ti ju 18 lọ ẹ̀rọ yẹ kí n tiẹ̀ ti lè máa ṣe kíni kí n ti máa ní boyfriend ní kẹ́ má ní boyfriend àmọ́ gbogbo nǹkan ló ní ìgbà àti àsìkò. Ká má wà torí pé a ní boyfriend yìí náà ká wá fi dí ẹ̀kọ́ wa lọ́wọ́ ká torí pé a fẹ́ ní ọ̀rẹ́kùnrin ká wá fi ìyẹn ká wá fi ṣe kíni ká fi pa ilé ẹ̀kọ́ tí ká wò pé wo ẹ̀kọ́ mi ń ṣe tó bá yá létà nìyẹn. Hey my sister olúbítì ló wá ń lọ yìí tí ò bá ní pálí rẹ lọ́wọ́ my dear my sister kò síbi tó ń lọ àrípá ọ̀rọ̀ ti ẹ̀ka bí kan tó ní pálí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ náà tún máa ń ṣe kíni wọ́n tún wá ń gbìyànjú láti tún kọ́ iṣẹ́ ọwọ́ kan tàbí òmíràn láti fi ran ẹ̀kan wọn lọ́wọ́ tí kan bá ṣe ìkan ò ṣe bí méjì náà bá tẹ̀sẹ̀ wá ṣe papọ̀ gan-an mo ọpẹ́ ní fọ́lọ́run torí pé ó jèrè ní àkọ́kọ́ ó sì jèrè ní ti ìkejì náà. Nítorí náà ẹ má jẹ́ ká ṣe kíni ẹ má jẹ́ ká wò pé ayé ká kọ́gbó tọkùnrin lórí náà after all ọkọ mi ni anyway ṣàṣì bá àwọn ìyàwó wọn kí máa ń ṣiṣẹ́ full housewife ni wọn lọ bí àwọn full housewife pé full housewife ilé lọ máa ń jókòó sí kí ni nǹkan gan tí wọ́n ń ṣe. A rí pé nísìnyí gan kò wá sí full housewife mọ́ àwọn tó ń fúlù tó áùsì tó ń wà ní wáìfù tó ń gbénu lé nìkan gan àwọn gan ń gbìyànjú láti make sure wípé wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ kan tàbí ìkejì láti fi ràn ara wọn lọ́wọ́ láti fi ràn ọkọ lọ́wọ́ láti fi ràn àwọn ọmọ wọn lọ́wọ́ torí pé my sister tẹ́ bá ń gbọ́ kò ṣe dúró wò no time to check time kò ṣe dúró wò ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ má wò pé torí pé ọ̀rẹ́ mi ṣe lè ọ̀rẹ́ mi ṣe ó jẹ lọ jẹ́kẹ́ mi náà ṣe kí n jẹ́ kí n gbìyànjú ẹ̀. A rí pé ní orí social media wa tí mo yẹ sọ lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ni wọ́n contribute sí pé òkè ṣó dáa àbí kò dáa. Àwọn ọ̀rẹ́ nǹkan tó sọ fún mi lórí Facebook ni pé my sister ó ṣiṣẹ́ fún mi torí pé nígbà tí mo wà nílé ẹ̀kọ́ ni mo mọ ìyàwó mi àtúndọ̀jọ́ serve ní ìlú kan náà láti ibẹ̀ lọ a ṣe ìgbéyàwó àmọ́ nísìnyí báyà ti wá bí ọmọ 4 mo wò pé ṣé lóòótọ́ wọ́n bá wọn jiyàn pé ṣé lóòótọ́ dàbí lóòótọ́ kan wọ́n wá fi ṣe kí ni wọ́n fi àwọn pictures àwòrán ránṣẹ́ lóríṣiríṣi láti ilé ẹ̀kọ́ gíga wọn àtìgbà tó lọ serve wọ́n send ẹ̀ sí wa àtìgbà tó tún wá di pọ́ ti fẹ́ra wọn ní lọ́kọ-láya ní church tó fi wá bímọ gbogbo ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n fi àwòrán ẹ̀ ránṣẹ́ sí wa láti fi share testimony wípé ó dára àmọ́ fún ẹni tó bá ní ìbẹ̀rù Ọlọ́run àti wípé ṣe mọ̀ pé láyé àtijọ́ ló lóòótọ́ láyé àtijọ́ ní àwọn ìgbà tí àwọn ka ìwé ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa ń wò pé
ìbẹ̀rù àwọn òbí wà ń bẹ pé hey wọ́n mi tọ́ rán mi lọ sílé ìwé ọ́ ní kí n wá kàwé ni mi ní fẹ́ ká ṣe lè mi ní fẹ́ ká ṣe lè wájọ níbẹ̀rù Ọlọ́run àti ìbẹ̀rù àwọn òbí wọn lọ́kàn débi pé ó ní nǹkan tí wọ́n máa ṣe pọ̀ ó dẹ̀ ní nǹkan tí wọ́n ní máa ṣe pọ̀ tí wọ́n á dẹ̀ dira wọn mú sí ìgbà tí wọ́n máa sọ pé àwọn ṣetán láti fẹ́ra wọn gẹ́gẹ́ bí lọ́kọ láya. Bí ọkùnrin ṣe sọ fún mi wípé àǹtí mi ó wọ̀ fún mi torí pé mi àti ìyàwó mi láti school láti bẹ̀rẹ̀ tó jẹ́ di pé abára wa dé pé àfẹ́ra wa sílẹ̀ adẹ̀ ti lọ́mọ ní báyìí. Wọ́n ní ṣé ẹ tẹ̀ máa wá encourage àwọn ọmọ yín náà pé ókè o ẹ̀yin ọmọ mi o èmi náà fẹ́ yàwó mi ní school ní àjọ gbé gẹ́gẹ́ bí lọ́kọ láya ó dẹ̀ wọ̀ fún wa ọ ní rárá o. Wípé láyé ìgbà ti ti àwọn mọ̀ pé kó tó di pọ́ ti délé ẹ̀kọ́ náà wọ́n ti dé éèjì kan wọ́n ti dàgbà wọ́n ti tójú bọ́ kó tó wọlé ẹ̀kọ́ láti bẹ̀ lọ́wọ́ fi maturity wọn wọ́n fi ń gbé papọ̀ wọ́n fi ń bára wọn lò débi wípé wọ́n nígbà táwọn tó lọ bẹ̀rẹ̀ sí ní serve làwọn wò pé ìyàwó mi o ṣé kò yẹ pé a ṣe máa bẹ̀rẹ̀ láti máa lọ fún counseling ìyẹn ní church fún pé àti mọ̀pá ti ń súnmọ́ láti gbéra wa sílẹ̀ gẹ́gẹ́ bí lọ́kọ láyé tó bá sọ fún mi wípé ẹ má yẹ kí n parọ́ fún yín o sìsá mi nígbà tí mo tó fẹ́ ìyàwó mi ni mo tó já ìbàlẹ̀ rẹ̀ mo rò pé ṣé lóòótọ́ ọ ní bẹ́ẹ̀ ni ìyẹn ni wípé Ọlọ́run fi ìbẹ̀rù Ọlọ́run sí wọn lọ́kàn láti jẹ́ wípé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú pé wọ́n ń bára wọn gbé gẹ́gẹ́ bí lọ́kọ láya. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí Facebook ló sọ fún mi pé my sister kò dá o ká má parọ́ because ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n ń fèèlì nílé ẹ̀kọ́ gíga látara pé wọ́n ń gbé pẹ̀lú ọkùnrin ni ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé wọ́n ń padà lé wọn kúrò jáde nílé ẹ̀kọ́ látara wípé wọ́n ń gbé pẹ̀lú ọkùnrin ni. Ìkan tún ní ẹ wo èmi gan bí mo ṣe wà living testimony ni mi torí pé nígbà tí mo wọ 100 level báyìí ni mo ti ń gbé pẹ̀lú ẹni tí mo fẹ́ torí àjọ secondary school kan náà ni àtiwájú ọwọ́ ilé ẹ̀kọ́ gíga bàṣọ́yọ̀ gíga rò pé ká bá fẹ́ wa lọ láti bẹ̀ lọ ó ní 4 semester díẹ̀ ló kù 100 level díẹ̀ ló kù kóhun repeat àti kóhun pọ́fẹ́ lóhun dànù kúrò ní school ni òun wọ́n yóò kí nǹkan tó lè fà ṣebí mò ń kàwé ó ní láwọn àárín kan wá discover pé hey gbogbo bóun ṣe ń kàwé yẹn ó ń wọ orí o àmọ́ tó bá ti wọ ọpọlọ òun báyìí tó wà tọkọ wọn bá ti jọ ní little issue nígbà yẹn ní ilé ẹ̀kọ́ gíga ó máa wá dá ìrẹ̀wẹ̀sì báwọn débi pé òun ò ní lè ṣe nǹkan kan ìwé tóun kà gan yóò ti fòdọ lọ́pọlọ láti wò pé kí ni nǹkan gọta tẹ̀ ń kàwé fún gan bébí mi ní òdù pẹ̀lú mi láti bẹ̀ lọ nǹkan tó ń kà ó ní àwọn àsìkò gangan ọgbà tóun ṣe ìdánwò lọ́wọ́ tóun ṣe exam lọ́wọ́ ni òun ní issue pẹ̀lú ọkọ òun ó ní lẹ́dàá mọ̀ tóun fi bẹ̀rẹ̀ exam yẹn báyìí tóun fi parí òun ò rí nǹkan kan kọ torí òun kàn ń rò ó jẹ́ ìbànújẹ́ ọkọ̀ fún òun wípé kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí òun rò bóun ṣe fẹ́ bẹ olólùfẹ́ òun nínú exam hall tó jẹ́ pé kọ́lọ́run ṣàánú bó o bá páàsì oríire rẹ ni bó o sì fẹ́ẹ̀lì náà oríire rẹ ni kọ́lọ́run kò sì kéde kó ṣàánú ó sọ fún mi pé àǹtí Bímbọ́ àǹtí Bímbọ́ mi ò tiẹ̀ ní irọ́ èèyàn láti sọ pé òun fẹ́ máa gbé pọ̀ pẹ̀lú ọkùnrin gẹ́gẹ́ bí lọ́kọ láya nílé ẹ̀kọ́ gíga nǹkan tó sọ fún mi ní orí Facebook ni pé ó ní campus dating òun ní the best òun ló dáa jù mo ní kí nìdí ṣẹ́rí ìdí yẹn ń ṣàlàyé fún wa tá a bá dé láti òkè lọ́hùn ẹ̀kọ́ kan.